káàbọ̀ sórí ìkànnì wẹ́ fún ọbọ̀lẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀n inú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ fún àkọ́ kẹfìdílé àbí kẹfìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́ itú pẹ́ẹ́pẹ́ àṣírí nínú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ wò ó tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rí tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá wa subscribe kẹ like kẹ comment kẹ share ẹ lè máa jẹ́ àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lórí ìkó ìtàbá filẹ̀ tẹ̀ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ẹ wò ó láì fòpá pọ̀lọpọ̀lọ péjọ fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. níbi táwọn ikọ̀ afẹ̀míṣòfò tí wọ́n wọ ọbẹ̀ àwọn èèyàn tí wọ́n pa láàárọ̀ kùtùkùtù ló máa jẹ́ o because àwọn èèyàn kan ti débẹ̀ wọ́n ẹ̀sẹ̀ ń ṣílẹ̀kùn ṣọ́ọ̀bù wọn ò tí ì ṣílẹ̀kùn ṣọ́ọ̀bù rárá wọ́n pa ìyá wọ́n pa àwọn ọmọ nínú ilé wọ́n pa gbogbo fámìlì tí ń bẹ ń bẹ̀ wọ́n kàn ń wọlé wọ́n dẹ̀ ń dáná ìbọn ya wọn ni ẹ̀rù ayé bà mí o ilẹ̀ Yíbò tá à ń sọ wípé àwọn yèbọ́ wọn ò ní dọ́dọ̀ wọn oníṣàngómògì tó lè wà dànù wọ́n jẹ́ kó yé wa wípé nobody's exemption kò síbi tí ọwọ́jà àwọn kìíní ọ̀hún ò dé sámáwò wọn bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀yà Ìgbò mo jẹ́rìí wọn àwọn ó gbé ìgbésẹ̀ akin àwọn ẹ̀yà Ìgbò wa ń wò wá gẹ́gẹ́ bí ẹ̀yà tó jẹ́ pa ti ń rojọ́ jù bẹ́ẹ̀ ni wọ́n ní action wa kéré ẹjọ́ là ń rò jù ńbẹ̀ náà wọ́n ti sọ fún mi pé wọ́n jẹ́ àwọn èèyàn méjì gbé lónìí àbí bóyá lánàá sì ni wọ́n jẹ́ nílẹ̀ Yíbò náà ni wọ́n jẹ́ àwọn èèyàn méjì gbé ọkùnrin kan obìnrin kan ọmọkùnrin bẹ̀ ló ẹ̀sẹ̀ lé lógún ọdún obìnrin yẹn ti máa lé ní 50 years wọ́n wá mú fóònù obìnrin yẹn wọ́n fi pe àwọn fámìlì wọn pé àwọn gba ransom 10 million naira àwọn ọ̀dọ́ wá ní ransom bò lílé táwọn jọ tẹsẹ̀ bọ́ yìí o àwọn ò ní san ransom kankan kí wàá wọ́n ṣe wọ́n kájá wọ́n kádà wọ́n káàké wọ́n bọ́ ọ́nù gbó so now ńgbà wọ́n bọ́ ọ́nù gbó bí wọ́n ṣe ń wọnú igbó bẹ́ẹ̀ ni wọ́n ń pariwo orúkọ àwọn méjèèjì tí wọ́n jí gbé yẹn so ariwo yẹn ló wá sùdùdù nínú igbó ìbẹ̀rù ariwo tó pọ̀ yẹn làwọn ajínigbé ni wọ́n fi fà àwọn tí wọ́n jí gbé lẹ̀ náà fi fẹsẹ̀ fẹ́ ni wọ́n fi rescue àwọn méjèèjì àwa náà ti rírò ẹ̀ lọ́dọ̀ wa táwọn èèyàn náà kájá sọ́nà tí wọ́n kájá tí wọ́n láwọn ń tọpa àwọn ọmọ tí wọ́n kó e lọ inú fídíò lásán la ti rí wọn a padà reaction wọn àmọ́ ìjọ tán fi jáde ọjọ́ kan tán ti rìkọ́ọ̀dù fídíò náà ti jáde wọ́n dẹ̀ ká jáde pẹ́tẹ́ àwa náà dẹ̀ sọ fún wa wípé bẹ́ẹ̀ bá fẹ́ jìjà yìí ò tẹ́ fẹ́ rí jà ètì ajá síwájú àwọn Fúlàní tẹ́ rò pé wọ́n gọ̀ láyé àtijọ́ wọ́n bá fẹ́ jagun wọ́n máa ti màálù síwájú màálù ní ọ̀kọ̀ọ̀kọ̀ kú ọnú ìlú yín màálù ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣáájú mélòó lẹ́yìn ń ban àwọn tí ṣe ń bọ̀ lẹ́yìn ọmọ ta ọfà tiwọn so a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n táwọn bàbá wa fi jagun asọ́dẹ̀bí ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn obìnrin tó jọba lọ́yọ̀ọ́ bó ṣe jóbìnrin tó bó ṣe gbọ́n tó bá fẹ́ jagun pẹ̀lẹ́sìn pẹ̀lú àmọ̀ yóò ti já ewé ní ṣìkìtìṣìkìtì nídìídì yóò dì mọ́ ìrù ẹṣin ẹ̀ gbogbo ibi tó bá ti kọjá àwọn ewé yẹn máa pa ojú ẹsẹ̀ ẹṣin rẹ̀ débi páwọn ọ̀tá ò ní lè mọ ibi tó gbà lọ oríṣiríṣi ọgbọ́n la sọ pé ó wà but ọmọ káàárọ̀ òjíire kàrámọ̀ wa ti pọ̀ jù ẹ̀yin èèyàn mi pápápá ni mo fẹ́ ṣe kí n deliver message mi kí n sì kúrò lórí àtẹ́gùn abducted children and their teachers and in Oyo National Park Ṣèyí Mákindé ló sọ bẹ́ẹ̀ ok ẹjẹ́ n ti ẹ̀rìn jìnnà kí n tó wá sọ̀rọ̀ nípa ẹ̀ Mákindé explained that the sheer size and difficult terrain of the national park have posed significant operational challenges for security personnel, requiring patience, coordination, strategic planning, and persistence to ensure a successful rescue operation. Àwọn ti discover bí táwọn ọmọ yìí wà o ṣùgbọ́n torí gbígbó yẹn ṣe tóbi tó ni kò fáwọn security agent láǹfààní láti lè rárá gírígí sí àbí nǹkan. Mo ti béèrè question kan sẹ́yìn tí mi rẹ́ ni dá mi lóhùn sáwọn security tí ń wọ bẹ̀ ṣé wọ́n wọ bẹ̀ láti ìgbà tán ti wọ bẹ̀ wọ́n tí ìjáde dì sìn
sáà ń lọ gbóúnjẹ ń bá wọn bẹ̀rin àbí wọ́n rìn díẹ̀ wọ́n ń padà lójúmọ́ tán bá ti ṣiṣẹ́ lójúmọ́ ibi tán bá rìn dé wọ́n padà wọ́n tún ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́jọ́ míì ṣé wọ́n gbé mọ́tò lọ ni ṣé wọ́n lo amọ̀ tàǹkì nínú igbó ni báwo ni iṣẹ́ yẹn ṣe ràn wọ́n lọ́wọ́ sí because kọ́ mọ̀ jẹ́ wípé akàndédé ń fi aráàlú lọ́kàn balẹ̀ lórí irọ́ gẹ́gẹ́ bí àṣẹ nìkan tó ń pé lórí irọ́ tó yẹ pé lórí òfegè ńlá ń fọkàn balẹ̀ ẹ lé lórí tá a máa expect ń pé àwọn security agent wọ́n á wà successful lọ́jọ́ kan wọ́n ti fẹ́ débẹ̀ ó kù díẹ̀ kan débẹ̀ ńbo wọ́n rìn dé ńbo wọ́n ń pòyì ńbo ni wọ́n ti ń bá dé láti ẹjọ́ yìí so mi ti rẹ̀ ní dáhùn o. Governor of Oyo State Seyi Makinde has disclosed that pupils and teachers abducted by suspected bandits from schools in the Orire local government area of the state are currently being held within the vast Old Oyo National Park axis nearly 4 weeks after they were kidnapped. Ìyẹn túmọ̀ sí pé àwọn tó jí wọn gbé wọn ò kó wọn rìn jìnnà síbi tí wọ́n gbé wọn sí síbi tí wọ́n ti gbé wọn so around ibẹ̀ yẹn náà ni wọ́n ṣì wà. Alright, Makinde made the revelation on Friday while providing an update on ongoing rescue efforts, assuring families and residents that security agencies have intensified operations to secure the safe release of the victims. Now our question ó ní wípé látijọ́ tán ti jí àwọn ọmọ yìí gbé ìjọ́ kejì ẹ̀ làwọn security náà ti sọ pé àwọn ti bẹ̀rẹ̀ action náà ti bọ́ sínú igbó. Lo and behold ó ti fẹ́ pé oṣù kan gẹ́rẹ́gẹ́ tí wọ́n ti káwọn ọmọ yìí lọ. Ìrètí náà la sì ń faraàlú ìfọkànbalẹ̀ náà la sì ń sọ ẹbí ará ọ̀rẹ́ a sì ń fún wọn nírètí náà ni pé ó ti fẹ́ débẹ̀ o a fẹ́ kàn wọ́n o a mú wọn wá o láyọ̀ àtàláfíà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọrọ mọ́ àárí dáhùn sí ṣèjọba ń gbóúnjẹ ránṣẹ́ sí wọn ni àwọn ọmọ yìí wà nínú igbó nínú igbó national park ni ta ló ń lọ ń gbóúnjẹ fún wọn bẹ̀ sáwọn tó kó wọn sọ wípé oúnjẹ tó ó ń bẹ fún wọn ó ti fẹ́ pòṣù kan lóòótọ́ ìjọba kọ́ ló kó wọn àwọn security agent kọ́ ló kó wọn sábàbí ló kó wọn kádàrá ló kó wọn àgbà kádàrá aṣọ kan ṣoṣo ṣé wọ́n láǹfààní àti bọ́ pátá wọn àwọn ọmọ kéékèèké wọ́n ń jókòó lẹ́lẹ̀ ni o ẹ gẹ́ẹ̀tì mi mo ní reason tí mo fi sọ bẹ́ẹ̀ ṣé wọ́n láǹfààní àti bọ́ pátá wọn ṣé wọn ò lè bọ́ ṣé wọ́n bọ́ so ṣe é fọ̀ ṣé wọ́n bá wọn fọ̀ ṣé wọ́n gba àwọn principal yẹn láàyè láti máa bá wọn fọṣọ sorry o to use that language o because gbogbo alámọ̀ wípé ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe borí ooru pátá kan nídìí ọmọdé kò yẹ kó kọjá ọjọ́ kan bọ́mọ bá wá lọ́bùn tàbí òbí ẹ̀ lọ́bùn wọn ráàyè ọjọ́ méjì àwa tá a jẹ́ géńdékùnrin bá ń gbé power bank wa àwa tá a jẹ́ géńdékùnrin bí bọ́ksà bá lọ́jọ́ mẹ́ta nídìí rẹ̀ yóò fún ọ ní èbó tán okùndà yóò fún ọ ní èbó tán so ìyẹn ló jẹ́ kí n máa ìyẹn lọ́jọ́ kọ̀ọ̀kan mi ò lọ sọ́dọ̀ àwọn ọmọ yẹn wípé lóòótọ́ àti lódodo àyàngbé ajá dùn ṣùgbọ́n kí la jẹ kájọ tó gbẹ so gbogbo ilé náà níjọba gbọ́dọ̀ rò mọ́ gbogbo ẹ̀ náà làwọn security agents gbọ́dọ̀ rò mọ́ because lọ́kàn mi n sì rí dáhùn sí ìbéèrè yẹn ibo ni wọ́n rìn dé lójúmọ́ tó bá jẹ́ pé àwọn security agent náà ti wà nínú igbó láti day 1 àbí day 2 tán ti já àwọn ọmọ yìí gbé báwo làwọn náà ṣe ń live nínú igbó ṣé kìí ṣe pàǹparọ́ tanra wa because n tó bá mú tó fi jẹ́ pa ṣiṣẹ́ díẹ̀ lọ́jọ́ kan á padà sẹ́yìn bí ìgbà tá a mọ nǹkan tá à ń ṣe ni o bó bá jẹ́ bùsọ̀ kọ̀ọ̀kan ni wọ́n rìn lójoojúmọ́ èmi nígbàgbọ́ pé ó yẹ kán ti débi tí wọ́n káwọn ọmọ yìí sí yes bá a ti sọ wípé ókè o national park yẹn o torí pọ́fẹ̀ ni o torí pọ́ tóbi ni o nǹkan nǹkan ó yẹ kó níbi táwọn security agent máa dé lójúmọ́ ọ̀nà mélòó lọ wọ national park sọ́nà kan péré làwọn security agent ń gbà ni
so gbogbo àwọn nǹkan yìí ló wà stake. Wọn ò lè kó èèyàn 45 sáré. Mo security agent gan bá bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè, àwọn gan ò lè mọ nǹkan tí wọ́n ṣe. Gbogbo àwọn nǹkan yìí ló wà stake, kọ́ lọ́wọ́ ràn wá lọ́wọ́. So the victims were abducted during coordinated attacks on schools in the Yawota and Aworo Esiele communities of Orire local government area on May 15. Candidate oni. Today will be June 14. Ọ̀la ni yóò pé oṣù kan gẹ́rẹ́gẹ́ tí wọ́n ti gbé àwọn èèyàn ikú lọ. According to the governor, intelligence report available to security agencies indicate that the abducted school children and teachers remain within the wider Old Oyo National Park area, a massive forest reserve that stretches across parts of 10 local government area in Oyo State and covers approximately 2,500 square kilometers. Makinde explained that the sheer size and difficult terrain of the national park have posed significant operational challenges for security personnel, requiring patience. Papa lọ gbé kíní yẹn náà wá. Okay, wá gbé kíní wá. Wá gbélé wá. Dan gbé kò plate wá. Mo bọ́ wà mí. Sorry o, ntí mo fi ń kà lọ fẹ́ kú o. So now cover approximately 2,500 square kilometers. Makinde explains that the sheer size and difficult terrain of the national park have posed significant operational challenges for security personnel, requiring patience, coordination, strategic planning, and persistence to ensure a successful rescue operation. The governor stated that despite the difficulties involved, authorities were pursuing every credible lead and deploying all lawful measures available to ensure that the victims are rescued unharmed. Speaking on the anguish being experienced by families of the abductees, Makinde acknowledged the pain and frustration caused by the prolonged captivity of the victims. He said, and I quote, "It is extremely difficult for me to even ask how you are doing. It has been 27 days since our children and teachers were forcefully taken from their schools in the Yawota and Aworo Esiele communities of a local government area. For 27 days, families have gone to bed without their loved ones. For 27 days, communities have lived within uncertainty. For 27 days, our children and teachers have remained in captivity. I know that many times I have said we will get them home safely, but I also know that having heard this word so often, I rescue one láti day 1, day 2, day 3. Òní ó ti pọ́jọ́ mọ́kàndínlọ́gbọ̀n báyìí nísìn. I rescue one náà láti ń gbọ́. Ńjọ́ wo la wá fẹ́ rescue wọn gangan? Ìgbòjò ń lọ, ìgbẹ̀rún ń lọ, ẹni àdìsẹ́ ìjòkó le. Ńjọ́ lápá ti ń bẹnu ẹ̀. Ọjọ́ mélòó la fẹ́ fi pilẹ̀ wèrè? Ńjọ́ látò sangi lẹ́yìn. Ọdún mélòó la pilẹ̀ wèrè? Kí làgbẹ̀ ń ṣe lóko tí ń dòru gànjọ́? Àfi tí ó wá aṣọ ẹgbẹ́. So, I know that many times I have said we will get them home safely, but I also know that having heard this word so often, without seeing that outcome yet, they may now sound hollow or empty. Please trust that they are not. We are doing everything within our power to bring them home safely. The governor said, although details of the rescue operation could not be disclosed for security reasons, efforts were continuing daily to secure the victims' freedom. He said, and I quote, "We cannot share the details of what we are doing, but you can rest assured
that every single day we continue to pursue every credible lead and take every lawful action available to us to secure their release. Addressing parents, relatives, friends, and colleagues of those still being held captive, Makinde said the victims had not been forgotten and remain the top priority of the state government and security agencies. He said, and I quote, "To the parents, relatives, friends, and colleagues of those still in captivity, I know that no statement can ease your pain, but please know that your loved ones have not been forgotten. They remain at the center of our efforts every single day." The governor then revealed the latest intelligence regarding whereabouts of the abductees. He said, and I quote, "One thing I can say is that our security reports indicate that they remain within the wider Old Oyo National Park axis. This is a vast area that stretches across parts of 10 local government areas in our state, covering approximately 2,500 square kilometers. I mention this not to discourage anyone, but to help us understand the scale of the challenge before us. This is not an issue affecting only Orire local government area. It is an issue that concerns all of us. The size and terrain of the area require patience, coordination, and persistence. It also means that vigilance from members of the public remains extremely important. Makinde urged residents across the state to remain alert and cooperate with security agencies by reporting suspicious activities through the Oyo State Emergency Reporting System. He said, and I quote, "If you see anything suspicious, please call 615. The Oyo State Citizens Inquiry number. The line is toll-free and staffed 24 hours a day, 7 days a week. Your report will be received and acted upon." The governor also appealed to members of the public to avoid spreading rumors or unverified reports regarding the abduction, warning that misinformation could undermine ongoing rescue efforts and jeopardize the safety of the victims. He said, and I quote, "We will continue to provide factual updates on the efforts being made to bring our children and their teachers home. However, I must once again appeal to all of us not to spread unverified information about these abductions. Please rely on official channels for information. These are sensitive matters, and we must avoid anything that could jeopardize rescue efforts. Continue to pray for their safe return. Continue to remain vigilant and continue to support the efforts of our security agencies as we work towards bringing every one of them home safely." The abduction of the pupils and teachers from schools in Yawota and Ahuro Ishele communities has generated widespread concern across Oyo State, with families of the victims anxiously awaiting their release as the captivity enters its 4 weeks. Well, pápápá ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé. Truth need to be told. Kábàárà wa sọ eléyìí tí jẹ́ òótọ́ ọ̀rọ̀ tí í ṣòdodo. Gómìnà Ṣèyí Mákindé ó gbìyànjú gan, Ọlọ́run gbọ́, but nǹkan ẹyọkan tí gómìnà ò lè ṣe ni pé gómìnà fúnra aláre ò lè wọnú igbó, but ó ń gba security report day in day out lélẹ̀ tó túmọ̀ sí pé ọ̀rọ̀ àwọn ọmọ yìí ó mú lára, ó dẹ̀ mú ní ọ̀kúnkúndùn. So kí ni tá sọ fáwọn tó jẹ́ òbí ọmọ, tó jẹ́ òbí àwọn ọmọ yìí, ó ní pé ẹ jẹ́ á fìgbẹ́kẹ̀lé wa sínú Ọlọ́run. Ẹ má jẹ́ apara wa kíkó tó dé o. Ẹ má sọ̀rọ̀ ayín da láìsàn káwọn tó wà nígbèkùn ó tó bọ̀. Ẹ fi gbogbo nǹkan lé Ọlọ́run lọ́wọ́. Ikú ń pagilé tí aláwọ̀ ábílẹ̀ ta sẹ́ńtọ́ fáwọ́ ẹ̀ Sunday. Ẹ já nígbàgbọ́ wípé Ọlọ́run ọba nìkan ló lè pa tó lè jí. Ọlọ́run ọba ló ní ààbò lọ́dọ̀. Wọ́n ní bí Ọlọ́run ọba ò bá kọ́lé náà, kọ́lékọ́lé ń ṣe lásán.
bọ́lọ̀ ò bá wá pa ìlú mọ́ olùṣọ́gbà nǹkan ń dárun mọ́jú lásán ni o. ẹ̀já nígbàgbọ́ wípé àwọn ọmọ yìí yóò padà dé láyọ̀ àtàláfíà. ẹ jẹ́ ká fura wa lọ́kàn balẹ̀. ẹ̀yin ẹbí àwọn ọmọ yìí ni mò ń sọ nípa rẹ̀ o. ẹbí àwọn èèyàn tí wọ́n kó yìí ẹ jẹun lásìkò tó yẹ kẹ́ ẹ jẹun. ẹ yọ̀ǹda ẹ̀fọ́ lọ́hùn wípé Ọlọ́run nìkan ló lè tú ẹni tó wà nígbèkùn. ẹni tó wà nígbèkùn ò lè tú rẹ̀ kalẹ̀. ìjọba ó gbìyànjú ṣùgbọ́n Ọlọ́run ni yóò dé ìgbìyànjú wọn ládé. Ọlọ́run yóò fi yín lọ́kàn balẹ̀. Ọlọ́run ó múnú yín dùn. Ọlọ́run ó ṣe àwọn ọmọ yìí pẹ̀lú àwọn ọ̀gá wọn ní rírí padà. torí wípé wọn ò lẹ́sẹ̀ kankan lọ́rùn bíi tí wù kọ́ mọ́. àwọn ọ̀gá àwọn olùkọ́ àtijọ́ àti mú wọn bá lọ láti lọ tún orí ọmọ ọlọ́mọ ṣe ńlọ sọ wọ́n dèrò inú igbó o. iṣẹ́ ìtorí ọmọ ọlọ́mọ ṣe yóò dùn àwọn èèyàn míì nínú láì sọ pé wọ́n fẹ́ ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. bàbá dẹ́rù bá tíṣà, bàbá mú payà bá tíṣà, tá a bá sanwó tó dáa fún tíṣà ò bá gbégbé ayé tó dáa yóò lé àwọn èèyàn sá kúrò nídìí iṣẹ́ tíṣà. kò dẹ̀ sẹ́ni tó lè dá ọmọ ẹ̀kọ́ láàrin wa láti bá wọn ṣe homework lásán lé. ó ní ẹlẹ́dàá wa lára, ó ní olódì wa lára. reality ni mo ń sọ fún wa. ọ̀pọ̀lọpọ̀ nínú wa tọ́mọ wa bá sọ pé wọ́n fún un lásàímẹ́ǹtì á lè bí ìgbà téèyàn bá ń lé ajá ni pé mọ́ fún mọ́ kò problem kankan wá báyìí mi ń tèmi o. ìwà àti olùkọ́ yín ní ẹjọ́ lọ́mọ sàsáímẹ́ǹtì yín. à ń bọ̀sìnbọ̀sìn olùkọ́ tí wọ́n ti dúró tì látàárọ̀ ló jẹ́ pé aago 3 lọ́mọ mi ò lọlé, aago 4 lọ́mọ mi ò lọlé. so ìjọba àpapọ̀ mò ń sọ eléyìí pé wọ́n ní láti pay attention sọ́rọ̀ àwọn teacher. apart from nǹkan tó ṣẹlẹ̀ yìí, we need to take care of our teachers.